owó kọ́ ni èèyàn máa bá lọ wáàsí ọ̀gbọ́dọ̀ jẹ́ pé owó ní ó jẹ́ gáyà àfún wáàsí torí wípé wọn ti bá nábì ò ṣe gba sallallahu alaihi wasallam owó lérí wáàsí tó nígbà wọn ò tètè dá lóhùn ọlọ́run tó challenge rẹ̀ pé ọlọ́run ti máa wọ́n tó wá challenge rẹ̀ pé am tas'aluhum ajran fahum min maghramin musqalun abó oníkún mú wá ní òjé kún wọ́n fẹ́ gbọ́ wá sí rẹ̀ ni ọlọ́run sì ti ma a màrà kó tó bí ní náà lọ́lọ́run Allahu akbar àwa ní ndọ́gbọ́n bá wí kìí sá nábì ní bá wí sallallahu alaihi wasallam sọ́rọ̀ nábì ègbò tẹ́lẹ̀ àmá wa lónìí nísìn àwọn àfá àti bàjẹ́ débi pé a ti sọ wá sí di orin àfi ká sọ fún yàn pé lọ wáyé báyìí wá nítorí wọ́de rẹ̀ kọ̀ sáburú ń bí kí àfá ò ní ẹ̀rì kó sí mọ́tò tá gbé wá ọba jẹ́bi tó jìnà àwọn ẹgbẹ́bi tí ó jìnà púpọ̀ tí wà àfá náà lè fi ṣe sádákà síwájú Ọlọ́run pàápàá jùlọ nírú ìṣẹ̀lẹ̀ báyìí kò sínú aládà ti babalágége hayakumullah àwa náà sì gbọdọ̀ sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ babalágége karamakumullah pàápàá jùlọ náà tó jẹ́ àwọn olólùfẹ́ wa ibi tí ẹlòmíì tí máa bẹ̀rù ẹ̀sìn àfá mi ẹ̀sìn gan bí ẹlòmíì tí máa bẹ̀rù àti pè wá ó ní ọ̀rọ̀ wa wúwo púpọ̀ tí máa bá àwọn ìlérò a ní máa bá a ní ọ̀rọ̀ mi wúwo púpọ̀ máa kà wọn láyà ni àwọn tí wọ́n wá rí báyìí tí ìrẹ̀lú ìfẹ́ àwọn òní bó ti wúwo tó ní náà wá jù lẹ́gbì àgbò náà ni hayyakumullah wọ́n ẹ̀pẹ́ ló wà sí níyàyé tó wọ́n mọ yí wà sí alhamdulillah ọlọ́run kó jẹ́ ká rí pẹ́ o ọlọ́run ẹni ọlọ́run bàbá wa ìmáàmù Láyẹrí ẹni ọlọ́run ni wọ́n damallahu hayatahu gbogbo àtà bá ń rí wọn dáadáa náà máa bá wọn ọlọ́run ní kàn yín lábùkù ẹ sì pẹ́ láyé àwọn àgbàlagbà àmín alfa wa òfin àṣàríà damallahu hayatahu ṣàríà tí gbogbo wa ń lò ọ̀dọ̀ afáàtọ́wàrí masha Allah wa huwa bi nafsi alimun shar'iyyun àwọn onídásẹ̀rí àpé kọ́lọ̀ ń bá wa sàlékún dáadáa yìí àmín àbó òfin tí ń pè mí látẹ̀kan pé ẹ tètè dé àwọn èèyàn máa ń dóde yìí púpọ̀ kọ́dà ìpè àfá òfin yìí ó mú tí àfin torí ọjọ́ Sunday báyìí èmi ráyè torí máa jòkó ẹnu gbàtà bá fi wà ń lọ ní tá travel mi fẹ́ kí nǹkan kan disturb mi láti máa jòkó ní wọ́n yẹ pé tí àfipilẹ̀ náà nù ní hayyakumullah èèyàn kìí gbàgbé azilu bẹ́ẹ̀ni àwọn wọn ní tòun ti bẹ́ẹ̀ náà ògbógbà tí ń bá tó parí àwọn òdòdó mìíràn ni pé àwọn sáfẹ́ gbọ́hùn mi masha Allah kọ́lọ̀wọ́n san ilẹ̀ san olóore àmín ọmọ olóòkú afáwa Muhammad Lahadi olùwàṣẹ yìí ìlú wọn ní ń gbé Àbújá ní ń gbé ọlọ́run lọ́sàn-án pé òun sáfẹ́ kọ́ bàbá Lágége àwọn ibò wọn bá ti rí wa àwọn ti rí bàbá Lágége náà mi alhamdulillah ọlọ́run ní fi ọlẹ̀ kò ní já ọbọ̀ àmín ọlọ́run tó èrò kó fojú kàn mí báyìí rí lẹ́lẹ̀ rí orí kìí náà ní ti máa wù mí ṣe pé òun sáfẹ́ kí n wá èmi náà mo ti wá wáyìí alhamdulillah ẹlòmí ọmọ wá wípé kọ́dà ó pé jákèmọ́ ọ̀dá lóhùn ó ti yé èyí wọn náà tún kún tó jẹ́ kí èmi náà tún wá ọlọ́run san ilẹ̀ san olóore kó nífẹ̀ẹ́ yìí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin ọmọ olóòkú bẹ́ẹ̀ ọlọ́run kó san ilẹ̀ ẹjòkó lẹ̀ Allahumma àmín lọ́kùnrin ẹjòkó lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run san ilẹ̀ san olóore àmín àlùfáà wa tí wọ́n darí ètò àlùfáà wa Sheikh Lukman oníwàásí ilé wàásí yìí náà ni a jẹ́ pé ilé wàásí yìí gbogbo àwọn wàásù náà ní ilé wàásí ń pòdúsì hayyakumullah gbogbo wọn ọ̀rọ̀ ni wọn ìmọ̀sí ní ọlọ́run nígbà lọ́wọ́ yín àmín ọlọ́run ẹni ọlọ́run bàbá wa ẹjọ́kú bàbá wa imam bàbá wa chief imam ní Adéta ní roundabout Adéta bàbá wa imam Saraki alfa wa gbà náà ni wọ́n èmi ọ̀wá ma tó mú wa jòkó ń bẹ̀ ni ngbà ọmọ wa jòkó ní àárín àwọn èèyàn
tẹwa ní kémi tẹ́mi ṣe ìmáàmù ọmọ wa ṣe sọ̀rọ̀ wájú ìmáàmù Ayakumullah. àgásí kù níyà yín kí bàbá wa ìmáàmù ọ̀dàkùn ọlọ́run afẹ́ máa wò mí náà nítọ́ ọlọ́run ó jẹ́ àríyìn pẹ́ o Àmín. ọlọ́run ó jẹ́ pẹ́ láàyè náà Àmín. bẹ́ẹ̀ bá débi wọ́n ti ń kírun ní adéta níbi aago kan náà ni tẹ́yìn bá wá débẹ̀ ẹ rí i pé àwọn èèyàn dá ọlọ́run lóhùn bẹ́ẹ̀ Alhamdulillah. bí jimá ṣe pọ̀ tó nílọrin nínú àwọn ẹ̀sà jimá níbẹ̀ ni Allahu Akbar. pẹ̀lú àwọn kútúbà tí yóò máa pèèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run kódà gbogbo jimá tí wọn ọjà máa bayna dhunniyin wa dhufiyin kání zalafiyin wa sufiyin Ti Salafi àti Sufi ní kéwọn láyé tí wọ́n. gbogbo wọn ni wọ́n kírun lẹ́yìn wọn ẹ wá ń jẹ́ pé ìmáàmù li ahli zunna wa sufiyin Masha Allah. nílẹ̀ ń jẹ́ ìmáàmù fún ọlọ́mọ́sá jí kí a rí i pẹ́ Àmín. mo kí gbogbo ẹ̀yin jama mo kí gbogbo ẹ̀yin alfa mo kí gbogbo ẹ̀yin yáwa assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. èyí tí mo kọ́kọ́ fẹ́ mú níwáàsí Ayakumullah. láti bi wá léèrè ni pé abára wa láyé àwà láyé báyìí bàbá wa ló kú yìí abira wa léèrè wípé bàbá wa Abdurrazak tó lọ Rahimahullah. min aina wa fi aina wa ila aina. Níbo náà ti ń bá bọ̀? Níbo náà bá dé báyìí? Ibi tá a wá sí wọ́n lọ ní kí la mà tí wọ́n gógùrù mẹ́. èmi àti ẹ̀ náà wà dára wa lóhùn pé a tún bira wa léèrè pé min aina Mo làwọn náà ti ń bọ̀ wá. wa fi aina. Níbo la bá dé gan? níbo la wà báyìí Mo la wà báyìí. wa ila aina. Níbo la bá lọ? à ń bọ̀ níbi ìsẹ̀mí kan a wà nínú ìsẹ̀mí kan a kú nínú ìsẹ̀mí yìí tún bọ́ síbi ìsẹ̀mí kan. Allahu Akbar. a máa wá bẹ láàrin ìṣẹ̀dá wa ó máa bẹ ní marhala mẹ́ta zalazu mara'il mar'alatu tufula akọ wà lọ́mọdé èyí láti gbà tí wọ́n bá ti bí wa indal wilada tààfi wá di bí ọmọ 30 a fi di bí ọmọ 30 years under tufula náà lọ wà torí pé wọ́n sì máa control wa náà ni títí di 30 years kódà bọ́ ọmọ 30 years bá kánjú tó ètè lówó àwọn àgbàlagbà ó tún kọ́ ní tí ò tún mà Masha Allah. wọ́n tún sọ pé báyìí là máa náwó òye ná báyìí là á ṣe òye ṣe àwọn àgbàlagbà wọn ò lówó àmọ́ wọn máa bíyàn ti nà. Hayakumullah. tọ́ba kú ní marhala yẹn yọ wọ marhalatu shabab òun ni sinnu rushud sinnu la asud ata idha balaga asuddahu wa balaga 40 sana yọ bá wọ 40 tọ́ba ti wọ 40 ó ti wà ní sinnu shabab ó di wọn parí nù ni ọ̀dọ́ náà ló ọmọ 40 years ọ̀dọ́ náà sì ni àmọ́ 40 yẹn ni oríta tí ó ti padà sí ẹ̀yìn padà radadnahu asfala safilin láti 40 years níjọ́ tí yẹn bá ti pé 40 tó fi lò dìgbà tó bá lò dé tó fi lò marhala ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ń pè ní marhalatu shaykhuha ó ti yé báwọn ìwọ àti àìsàn lẹ́jọ́ máa fà á látọmọ 40 ọdún tó fi lè bá Ọlọ́run. Masha Allah. ọmọ 40 ọdún wo tó wo èjì rẹ̀ kó wọn kó 40 ọdún wo ni ò ní nǹkan tó nọ́ọ̀sì oníkálukú kan fi à ń fi kí ló kọ rẹ̀ yóò ṣe máa ní ọmọ yóò ní nǹkan tí ọmọ nọ́ọ̀sì òun ni dókítà fi sọ fún mi pé bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ara yín ẹ̀yin àfáà tí ń tètè máa kó bá yín jù òun ni kẹ́ ẹ máa ṣe wá sí kẹ́ ẹ lo wákàtí kan méjì lérí ìdúró torí pé ọ̀rọ̀ tí ẹ máa sọ ni ẹni tó bá sọ̀rọ̀ 30 ṣẹ́jú dókítà ní bí mo ti ń sọ̀rọ̀ yìí tí n bá sọ̀rọ̀ 30 ṣẹ́jú pẹ̀lú mọ́là tó lagi wákàtí méjì wọ́n ní wàhálà tèmi ṣe ju ti mọ́là tó lagi lọ. wọ́n lẹ́yìn àfà ẹ wà dúró àwọn tí ó tún wá kó báyìí náà làwọn tí ń wò yín wà ní ẹ̀rákẹ́ni káwọn ṣe wo bóde alẹ́ máa rí wọ́n ń ta báyìí ṣé wọ́n máa wá lágùn yọ́ máa wá lọ yọ́ máa wá bọ̀ yọ́ máa wá nu agùn à ń gbádùn yín ó ti bá wọn nínú ọ̀rùn
wọ́n ní tẹ́yìn ọba ti di pé o ti àádọ́ta o ti súnmọ́ àádọ́ta yẹnyẹn o ti yé báwọn ọba ti kú o ti súnmọ́ àádọ́ta yẹnyẹn máa dẹ́ díẹ̀díẹ̀ gbogbo àwọn àfáà wa tẹ́rí tí wọ́n kú lọ́jọ́ àìpé wọn wàhálà lọ́pa wọn àṣàsí kọ́lọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa wọn àwọn àmọ́ tú sásàsí ni so èyàn lè máa wò pé ẹni ṣe bá àwọn tí ń gbá bọ́ọ̀lù ṣe bí gbogbo ẹgbẹ́ àwọn náà ń ṣe wàhálà ẹsasáìsì nìyẹn ọ̀rọ̀ ò kí ń ṣe ẹsasáìsì àgbákò lọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ máa jáde láti gbogbo làákàyè ní ọ̀rọ̀ tí èèyàn fẹ́ sọ ibẹ̀ ní gbogbo ọlọ́lẹ̀ ó ti stọ̀ síbẹ̀ ibẹ̀ ló ti máa wá fà á ní ìfà àgbákò ìwọ́n ń jáde easily lọ́dọ̀ tiẹ̀ wá rò pé mo dẹ̀ ń sọ̀rọ̀ comfortable wọ́n sọ comfortable ibi tí nǹkan ti ń jáde wọ́n máa pé nǹkan ń ṣe àmọ́ bọ́ọ̀lù ohun tí ń ṣe ohun gbogbo fáàtì gbogbo nǹkan ni ó máa yọ ni ó máa ṣe gbogbo ẹ̀ àlàáfíà ó máa bá wàhálà tí ọlọ́rọ̀ ń ṣe ojú tó ní bọ́ọ̀lù lọ ọ̀kan tó nù tẹwárí ká fi ọ̀rọ̀ kọ orin kò tó ká fi ọ̀rọ̀ ṣe wáàsí Hayyakumullah. bí olórin lè kọrin wákàtí mẹ́jọ lérí ìdúró tí ò ní mọ feelings àfáà tí ó ṣe wáàsí tó bá lo nùsùsù tó lo gbogbo ẹ̀ tó gbá gbogbo àyà jọ torí pé àyà tó fẹ́ jáde lẹ́nu rẹ̀ wúwo ju gbogbo nǹkan lọ ìwúwo tó wúwo ju gbogbo nǹkan lọ òun ni ó jẹ́ kí mùsíbà tó wú ọ máa ṣẹlẹ̀ sí ẹni tí ń bá ń lò ní gbogbo ìgbà yọ́ máa sọ́lẹ̀ kẹ́nà máa fi làákàyè tó tí ó wọlé sí ara àwọn tó fẹ́ gbọ́ ọ̀nà tí ń gbà jáde ọkọjá torin tẹ́mà pé orin tẹ́ bá ń kọrin adùn ń bẹ lára orin ẹnu bó ṣe ń dùn létí ẹni tó ń kọ́ àti tí ẹni tó ń gbọ́ wọn máa ṣiṣẹ́ lára rẹ̀ àmọ́ wáàsí kì í dùn lọ́pọ̀lọpọ̀ ọgbà ní tó wú tó sì kàn ní. Hayyakumullah. bá ti wá lóhun bá ti wá di pé 40 ọmọ wa lò lọ bẹ́ẹ̀ títí dìgbà tọ́lọ̀ ń bá wa ní ọ̀yà kóyà òkó gòbè ní látọ̀mọ́ 40 years kò sí kú òjijì fún 45 years 50 years kò sí òjijì kú àmọ́ lọ́wọ́ mọ́gbà tí yóò wá lò dáa èyí ń ní a fi mà wípé ayé tá wà yìí ayé ẹlẹ́ẹ̀karùn là ń lò lọ́wọ́ yìí Hayyakumullah. ayé kèlú la wà yìí ẹlẹ́ẹ̀karùn ìjọ ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Alhaji Qasim Karamakumullah. Alhajul Jadid Hayyakumullah. àkọ́kọ́ òde tọ́kọ lọ ní Hayyakumullah. o ti ṣe hálùkọ̀ lé àmọ́ àkọ́kọ́ òde tí kọ́ sí mọ́ ọkọ̀ lọ lẹ́yìn gbọ́dá di Maka òde yìí ni Hayyakumullah. ọkì yíwa ọlọ́run jẹ́ ọ̀rẹ́ mi lò Àmín. ayé méje lèmi gbogbo ẹ̀dá tó wáyé álámù méje la lò álámù ẹlẹ́ẹ̀karùn là ń lò lọ́wọ́ yìí okùn mẹ́ta mẹ́jọ la fẹ́ lò ẹ̀sìn bàbá ọlọ́run jẹ́ àríyìn pé àwọn àfá wọ́n ti tẹ̀lé mi yẹnyẹn bọ́mbà tó bọ́mbà Masha Allah. mẹ́jọ la fẹ́ lò awàlẹ́ ẹ̀karùn okùn mélòó Mẹ́ta. a ti kọ́ lo ayé kan èyí tí wọ́n ń pè ní alamu dhar gbàtà ń bẹ ní kòkòrò ìgbésí ayé kan ni ibẹ̀ ní gbogbo tí a fi lo ayé ibẹ̀ ní a ti promise Ọlọ́run ìgbésí ayé àkọ́kọ́ tá a kọ́ lò ayé àkọ́kọ́ tá a kọ́ wá wọ́n máa ń pe ayé kan yóò bá fi ayé kan kún tí ó bá máa pín mẹ́sàn àmọ́ ayé wọn àti rẹ̀ rí fún òun láyé àtúnwá wọn ló di ayé àtúnwá àìrí hújà fún òun ni òjá lè fi kún alamu dharri ta kọ́kọ́ lò òun là kọ́kọ́ yẹn kọ́ ka méjèèjì fún ọ àkọ́kọ́ ni alamu dharri ẹlẹ́ẹ̀kejì ni alamu turab ẹlẹ́ẹ̀kẹta ni alamul arham alamul aslab ẹlẹ́ẹ̀kẹrin ni alamul arham ẹlẹ́ẹ̀karùn ni alamul dunya òun láwà yìí ẹlẹ́ẹ̀kẹfà ni alamul barsakh ẹlẹ́ẹ̀keje ni alamul hisab ẹlẹ́ẹ̀kẹjọ ni alamul janna awin nar ibẹ̀ la parí gbogbo sẹ̀mí wá sí èyí tí ń jẹ́ alamul dharri
wa idha akhadha rabbuka min bani adam min dhururihim dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidina an taqulu yawmal qiyamah inna كنا عن هذا غافلين وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين وإذا أخذ ربك من بني آدم من ظهورهم إذ أخذ ربك èmi Ọlọ́run rẹ rabbuka èmi Ọlọ́run rẹ إذ أخذ من بني آدم níjọ́ mo gba ìpinnu lọ́dọ̀ ẹ̀yin ọmọ Ànábì Adam min zuhurihim mo wá fi ọwọ́ oníkà màláíkà fi ọwọ́ wọ́ Ànábì Adama láti ha báyìí lọ bá díẹ̀ dhurriyyatahum wọ́n á ní gbogbo ẹ̀dá tí ó lo ayé dùnìyà kí gbogbo wọn jáde wá ẹ̀kọ́ wa lo ayé kan náà ẹ̀tọ́ ayé kan wò ibẹ̀ lẹ́ẹ̀tì ṣe títí practice bẹ́ẹ̀ ti lo ayé tọ́ wa ashhadahum ala anfusihim mọ́ ní kí àwọn kan nú wa ẹfẹ̀rí kanlẹ̀ fẹ́mi Ọlọ́run àwọn kan fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn kan fẹ́rí kanlẹ̀ lọ wí àwọn kan dúró wọn fẹ́rí kanlẹ̀ la ilaha illallah mọ́rí ẹ̀ndé wọ́n dìde kò tún ní ẹ̀tún fẹ́rí kanlẹ̀ ẹ sùjúdù fún mi inú àwọn tó fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ gbà wọ́n rí pé àwọn kan fẹ́rí kanlẹ̀ àwọn náà tún fẹ́rí kanlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn eléyìí ò fẹ́rí kanlẹ̀ kankan òṣìṣẹ́ wọn inú àwọn tí ò fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn gbà nígbà táwọn kan fẹ́rí kanlẹ̀ táwọn ò fẹ́rí kanlẹ̀ ẹ̀rí pa àgbọ̀rún àwọn náà fẹ́rí kanlẹ̀ inú àwọn tán fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn míì dún wọn láwọn ò ní fẹ́rí kanlẹ̀ àwọn kan fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ wọn fẹ́rí kanlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn kan wà fẹ́rí kanlẹ̀ rárá pé kọ́ra ẹ̀ ní fẹ́rí kanlẹ̀ àwọn tó fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọn ò fẹ́rí kanlẹ̀ lẹ́ẹ̀kejì wọn àwọn yìí wọn ni wọ́n bí sínú Islam wọ́n wà kú sínú kèfèrí. wa idha akhadha rabbuka min bani adama min zuhurihim dhurriyyatahum. àwọn ẹlẹ́ẹ̀kejì tí wọn ò fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ àmọ́ wọ́n padà fẹ́rí kanlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn yìí wọn la wọn ó bí sínú kèfèrí àmọ́ ní Islam ni wọ́n kú sí. wa ashhadahum ala anfusihim. àwọn tí wọn ò fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọn ò tún fẹ́rí kanlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn làwọn tí wọn bí sínú kèfèrí wọn yìí tó gbínú kèfèrí náà kèfèrí wọn bí ó sì gbínú kèfèrí wọn bí kódà ó kú kódà kò ní bọ̀hún dà. alastu bi rabbikum qalu bala shahidina an taqulu yawmal qiyamati inna kunna an hadha ghafilin. àwọn tí wọ́n á fẹ́rí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n tún ní ńgbà Ọlọ́run tún ní àfẹ́rí kanlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn apá àgbọ́dọ̀ sọ́rọ̀ lẹ́nu òun là wá yìí. alhamdulillah. a máa tí ìmọ̀ àbọ̀yá nú ẹ̀ la wà tọ́ra àti ìkú àmú bàbá wa tí wọ́n lọ yìí ti wà nú rẹ̀. alhamdulillah. wọ́n bí wọn sínú ẹ̀sìn wọ́n sì kú sínú ẹ̀sìn. gbogbo eléyìí alamu zarra ibẹ̀ láti yàn án. èyí ò ní bẹ lọ́wọ́ àwọn kèfèrí tí wọ́n máa fi dá wákà. tóyìn tọ́já sí wípé wákà ni òun là á mà tá fi wípé ẹ̀ tún gbọ́dọ̀ dààmú kèfèrí ìwọ̀n balẹ̀ lè má kèfèrí mà ìwọ̀n balẹ̀ lè wọ́n mà torí wípé ń ta kọfẹ́ lómi ni pé wọ́n bí ń kèfèrí yókù ń kèfèrí ni òun náà ti wá ṣe wá sí fún yín kẹ́ má bàa lè má wọn pé ẹgbẹ̀sìn túláàsì òun náà pé ní kọ́ lọ́hún ní kọ́ lọ́hún ní látọ̀hún láti yàn wá alámùzárìnù ibẹ̀ láti yan gbogbo ń tá fi lo ayé tà ń lò yìí àkọ́kọ́ nù bàbá kò ń bẹ̀ láìsẹ̀ wá di tora ọlọ́wọ́ wa ní gbogbo yẹn di yẹpẹ̀ bàbá wa di yẹpẹ̀ tán láti bí yẹpẹ̀ ni lọ́lọ́wọ́ ti fọ́ọ̀mù gbogbo ntí ọ fọ́ọ̀mù ní ọmọ wa transfer rẹ̀ látọ̀
láwa lọ lè di àtọ̀ dabako mbẹ wọn alamul aslab awa ní awa yìí náà la ń transfer kí báwọn o a tún kú láyé wọn a tún bọ́ sáyé pé oníkálukú wa wà ní karabadi ihaba mẹ́mbẹ́ yìí ní zolbi wọ́tọ̀rọ̀hì karabadi baba ìgbáyàyà mẹ́la lọ pé tí méjì bá ti wá connect mara wọn o ti báwọn àtàbàtọ́ba ti wá jáde kú ní ọ̀dọ̀ baba tọ́bọ́sọ títí yàrá jáde tí wọ́n lọ bọ́ sínú arhab o ti báwọn àti kúnkù ní ayé kan ayé tó bọ́ sáyé kẹrin èyí tí wọ́n ń pè ní alamul arham àti wà nínú wù àkòdùkẹ́ oṣù mẹ́sàn-án méje mẹ́jọ mẹ́sàn-án ó ti wà wọn àbí méje mẹ́sàn-án iná ní àlù ń bẹ̀ ọpẹ́ jù mẹ́wàá abalóyún ẹnu gbitọ́ máa ń lò nínú oyún kó tó jáde wọn ayé kan náà ní ń ṣe lọ́wọ́ ń gbà níbẹ̀ kọ́dà olóyún méjì tán bá pàdé ara wọn àwọn ọmọ tí ń bẹnu ara wọn a sì máa ríra wọn Allahu Akbar kọ́dà wọn ó kìra wọn àbá kó ń bẹ ní tàbá wá délé ayé tán ẹlòmíì ń bẹ tọ́já sí pé ìyàwó rẹ̀ tó fẹ́ ọjọ́ kan náà wọ́n lóyún wọn tí wọ́n bí wọn tí wọ́n sì pàdé ara wọn tí ìyàtọ̀ wọn àti ìyá tìyàn ọjọ́ pàdé níbi tí wọ́n ti ń lè ṣe Atlanta tí wọn ò sì ní ma wọn bá sì dàgbà Ọlọ́run lẹ́yìn méjèèjì náà lẹ́yìn fẹ́ra yìí. a wà lọ ayé hayatu dunia òun a máa jẹ́ múdàrí a máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run a máa jẹ́ 65 70 tí Ọlọ́run bá wá fẹ́ ṣàánú ọlá rẹ̀ ó lè bùkún ẹlòmíì òun ló ní kí má yọ amaru mi mọ amari tọ́ba sì wó lè di tẹlomi kù wala yunqasu min umrihi illa bi kitab taba wa kun bẹ awa bọ́ sínú ayatul barsakhiya awa wọnú sàréè lọ ibẹ̀ ń le ju gbogbo bí tá a ti ń bọ̀ tẹ́lẹ̀ lọ torí bí a ti ń bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a kúkú mà àmọ́ gbà dáyé a mà ibi àwa ń lọ tá à ń ríra wa tí à ń rí àwọn kan tá ń ti bọ̀ lẹ́yìn gbogbo wa náà ti kú tán a kàn tí kú láyé ni. وَإِذَا أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَافِلِينَ. Bàbá kúrò ní ti Barsakhu gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ wọ́n bẹ ń Barsakhu kọ̀sẹ́ni ó ti bọ́ sálì kìyàmà bóyá bá kú wọn ni ó ti lọ alìkìyàmà kì í dá kìyàmà àyàtò Barsakhiya nílò inú ibodè lọ́wà ibẹ̀ ni camp ibẹ̀ là ń pè ní camp tí wọ́n camp gbogbo òkú sí torí wọn ti sílẹ̀kùn alìkìyàmà fẹ́ nìkan. Allahu Akbar. bí gbogbo ayé bá padà tán tí ò sí nǹkan kan máa nílẹ̀kùn alìkìyàmà ó tó sí. iye ọdún tí sì ń bẹ láyé lórí ayé lónìí tó kù tí ó lò tó dá kan nù dá mẹ́wàá tó ti lò ṣáájú. èyí tí wọ́n ń bá yàn nú jẹ́ ni pé káwí pé ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n gbé bàbá wa àgbà tí wọ́n lọ yìí sí ilẹ̀ ọ̀hún náà ni ànábì wà láti 1447 years. Sallallahu alaihi wasallam. ó dìde ànábì ó sì lo 1400 years nínú lẹ́lẹ̀ ó sì wà ń bẹ̀ kí nǹkan kún sì má ṣe. ta ló wá kù tí ò ní wọnú lẹ́lẹ̀ ọ̀hún sùn ni wọ́n bá kó wá lẹ́rù pé inú lẹ́lẹ̀ ọ̀hún gan wọ́n ti ròyìn rẹ̀ bá ti ń bá nínú tíra bẹ́ẹ̀ kọ́ wọ́n kàn fi ń ṣe dárúsù fún wa ní wọ́n ní bọ́ bá débẹ̀ àwọn màláíkà méjì ó wá jáde Múnkárù àti Nàkírì àwọn méjì ó wá jáde wọ́n wá ní máa rọ̀ búkà àmádìnúkà àmá nàbíyúkà ẹlòmí ti wá rò kalẹ̀ wípé báwọn màláíkà wọn bá ń jáde wọ́n ti ń bí mí kíní kan báyìí torí wọ́n ní wọ́n dẹ́mi padà sára òkú wọ́n ti dẹ́mi wọ́n bí kíní kan báyìí wọ́n kàn lu sàárè jáde padà ní kìí ṣe sàárè ti tẹ́ wa tí wọ́n tún bẹ ní oko lówó ń sìn tí wọ́n kan kiri tiẹ̀ ọ̀ lè rí yín